ìjọ yẹn mo kàn wá nulẹ̀ ni kọ̀ọ̀kan wa wọlé ọlọ́run kọ́ọ̀tà máa gbé tó máa ba ayé wa jẹ́ kọ́ọ̀tà máa gbé tó máa ba orúkọ wa jẹ́ kọ́ọ̀tà máa gbé tó máa dá wa lẹ́mìí ṣùgbọ́n ọlọ́run ò ní jẹ́ ká gbé. ìgbà mi èèyàn máa ń gbé dá prayer yẹn papọ̀ dá padà kọ́ mi tó máa ba orúkọ èèyàn jẹ́ ńgbà mi ó tún máa ń gbéyàn lókè lọ́dọ̀ aláàánú. àmì mà so kọ́ yẹn ni mo gbé. tó fẹ́ búyàn lórí fóònù tó ń rojú ẹ̀ kiri ó lè pàdé aláàánú láti bẹ̀. bẹ́ẹ̀ ni kọ́ yẹn ni mo gbé gbogbo nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ yìí máa sọ tòótọ́ ni o kò sọ̀rọ̀ anything kankan mọ́ níbi tó dé dó in fact èmi gan fúnra mi báyìí ibi tó dé dúró yìí báyìí mo ti rí pé ọ̀rọ̀ yẹn jù báyìí lọ èmi gan fẹ́ fira mi kọ́láǹdẹ̀ lọ́rùn ni because mi ò mọ ibi tí wọ́n ti mi mọ bó ṣe plan gbogbo kìíní yìí against me so mi ò mọ mi ò fún Marygold ní appointment kankan mi sọ pé bóyá kájọ pàdé lẹ́niwé kankan rí mo kàn wà ní all of a Sunday random call ó kàn pè mí hello baba tí. mute Yusuf. hello baba tí. ó ní hello baba tí. ṣe wà around ni because èmi sọ fún pé around estate mi mo sorúkọ estate mi yẹn fún mi fẹ́ sọ lórí afẹ́fẹ́ mi mo máa ń fi nǹkan mi pamọ́. ó wá ní òun máa wà lára the estate mi yẹn àbí bẹ́ẹ̀ kan mo ní yẹn pé òun dẹ̀ fẹ́ ṣe launching fíìmù òun pé so ìyẹn Marygold. So ó lóun fẹ́ ṣe launching fíìmù òun o pé fíìmù tóun fẹ́ ṣe yẹn pé mo máa bóun ṣe MC bóun fẹ́ wá bá mi sọ̀rọ̀ bó ṣe máa lọ mo dẹ̀ ní okay no problem so bí a bí an hour ó tún pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó dé bí an hour plus so time yẹn lọ bí time tó máa dé. ẹ má búyàn lórí live chat tèmi mo ní 0 tolerance o máa block yín o mo gbọ́. So time yẹn dàbí bóyá bí to 7 or something ló dé so sọ fún mi pé òun wà ń ta ìgbà tí mo dẹ̀ máa rí máa ṣí géètì fún mo máa rí pé mo rí pẹ̀lú èèyàn kan ni mo wá ní Marygold ojú ẹni ẹ̀gbọ́n mo ti sọ straight pé why you bringing a stranger to my house. ṣé bó ní wọlé kọ kò sọ fún mi pé òun méèyàn kankan bọ̀ mo bí náà èmi máa ń béèrè mọ́mí ẹ mọ̀ pé fí èèyàn gangan ni nǹkan téèyàn máa ń rí láyé èmi mo máa ń para mọ́ pa mo máa ń béèrè mo ti béèrè lọ́wọ́ mo ní mi ò fẹ́ because mi like ẹlòmíì ó máa wálé àwa máa record ni ẹlòmíì tó bá ń smoke ó máa record ẹni so mi kì í like tó ta. ìyàwó adábá tiẹ̀ gẹ̀ smoker kì í fẹ́ gbàyàn sí ilé àfẹ́. ó ti yé yín so nǹkan tí mo ní òun ti mọ̀ pé mi ò kì í like kéèyàn kí stranger pé òun dábọ̀ ni n tó fi convince mi nìyẹn mo bí léèrè ohun tí mo sọ yìí ìgbà tí mo kàn máa rí mo kàn rí pẹ̀lú èèyàn kan ni mo wá níbọ̀ mo sọ fún ẹ pé ṣé wọ nìkan ló ń bọ̀ oníwọ nìkan ló ń bọ̀ ta ló tún mú dání olóòrè òun ni pé dára ni pé content creator. ìjọ ó dọ̀nà wàá máa pọ́ọ̀sì tó mò ń jẹ́ nìkan ló ní ó dó ìyàwó làǹdẹ̀ ó mọ̀ pé ìyàwó làǹdẹ̀ ni ó yẹ continue and so fucking what ó yá máa sọ̀rọ̀ lọ. so ó ní dára ni pé content creator ni mo dẹ̀ ní òkè mo ti gbọ́ ó yá come in wọ́n dẹ̀ wọlé bó ṣe wọlé báyìí kò pẹ́ tó wọlé rárá kò tí ì lè lo ju bóyá bíi 5 minutes lọ ó ní òun fẹ́ jẹun pé bàbá tí kìlú wà ní mo ní ìgbà táwọn ìfarabalẹ̀ wà máa pọ̀ sùn ìgbà táwọn méjèèjì wọlé Mary ní òun fẹ́ jẹun. Nà pé kí la fẹ́ jẹ o kàn ní o tiẹ̀ tí ìfarabalẹ̀ tó ti ní kí la fẹ́ jẹ ó yá lọ sí kitchen wá nǹkan bẹ́ẹ̀ pé kẹ̀sì mo wá fún mo ṣáàyò àwọn nǹkan tó lè ṣe fún ẹsẹ̀kẹsẹ̀ náà ló sọ pé òun máa mọtí o kò sọ pé òun fẹ́ ṣe géèmù o ó lóun máa mọtí o mo wá ní mo fẹ́ lọ rọtí mo dẹ̀ máa ra smoke pé òkè jẹ́ kó máa ṣe oúnjẹ kó jẹ́ kí n lọ ra ọtí kí n ra smoke ó wá nínú pé kí n jẹ́ kí what's it called Dara pé kó escort mi lọ náà pé so òun kò tó òun tí wọ́n bá máa fi dé òun àti fẹ́ ṣe. Dara to meet for the first time àbí. Yes Dara yẹn. ó sì ẹ̀ lọ láti lọ ra igbó àtọtí. Now inú estate náà ṣì ní náà kò ń ṣe far place so mo wá ní okay no problem. ó wá fi òun nìkan sínú ilé. Mary ni mo mọ̀ mi lè fi Dara lẹ̀ sínú ilé nítorí mi ò mọ̀ so Mary lèmi mọ̀ so torí ẹ̀ mo yẹ fi Mary lẹ̀ sínú ilé mi so Mary nìkan ló dá wà nínú ilé mo wá lọ so gba tí mo máa èmi ò ká pé mo mọ ẹni tí gẹ̀ẹ́ jẹ ni wàláì mi ò ní gbé sínú mọ́tò mi pé mo gbé lọ débi pé wọ́n ní wọ́n rí i pé ibi tí mo ti lọ ra smoke because innocent mi mi ò mọ rí. ok because tí a bá ń fẹ́ pé kó máa sọ̀rọ̀ lọ a lè gbàgbé àwọn important question. ìyàwó làdìdẹ̀ tó mú wá yẹn ṣé orí rí àbó òrí rí. mi ò rí rí ní ayé mi ò mọ rí mo lóhùn èmi àti ẹ̀ lájọ lọ ra smoke sẹ́ tí n bá mọ̀ mi ò ní fi ìdáná. bẹ́ẹ̀ ni mà. ìgbàlẹ̀ yìí tó introduce ẹni yẹn sí ẹ. kí lẹ wí. talent tó ń hàn ni mo fẹ́ sọ ẹni yẹn ká lórí ẹ̀pá yẹ àtọ̀dá látọ̀dọ̀ ayé àtọ̀dá yẹ sọ́kà yìí.
ìbí òun ṣe justice for Mohbad bí tẹ́tí máa ń fún wèrè end. Mo ń gbọ́. So introduce ẹni yẹn sí ẹ àbí kò introduce ẹni yẹn sí ẹ. Ta ni Dara yẹn? Alẹ́ àwọn olówó alẹ́ ẹ̀. Dara kò introduce ẹ̀ sí mi sẹ́ ẹ̀ mo ló ní content creator ni ó sọ fún mi pé content creator ni ọ̀rẹ́ òun ni. Kí ló porúkọ ẹ̀gbà tó wọlé? Ó ní Dara ó ní Dara ó ní that's Dara ó ní that's Dara content creator she's my friend. Mo dẹ̀ ní nice meeting you Dara ìyẹn náà dẹ̀ dá mi lóhùn pé it's nice meeting you. So mo wá lọ èmi àti Dara yẹn lájọ jáde so gbà tí mo wá lọ ra drink mo wá ra smoke mo dẹ̀ tán padà mo dẹ̀ wálé. Nínú mọ́tò yẹn kí lẹjọ bára yín sọ. Kí lẹ wí? Torí o mọ̀ rí tẹ́ máa dẹ̀ kó ní ojú òde kì í rí arẹwà kó má ta sí kí ni nǹkan tẹ́ bára yín sọ. Mi ì bá sọ kankan nínú mọ́tò náà. Ẹ fọwọ́ rara yín nítan. Nínú mọ́tò no ìgbà tá ẹ máa gbọ́ ìgbà tá lọ sí ta lọ ra smoke ṣẹ́ ń gbọ́. Girl yẹn wá sọ fún mi pé what's your name? Mo ní I'm Babati. So the girl now said mo ní I'm Tayo Babatunde Bena. Jẹ́ ká padà sẹ́yìn. Jẹ́ ká padà sẹ́yìn. Mi ò ní fẹ́ irọ́ lórí kinní mi ń bí. Mi ò parọ́. Bàtí ó mú ọmọbìnrin yẹn wá ẹ ti introduce ara yín tẹ́lẹ̀. Kí lẹ wí? Ìgbà tó mú ọmọbìnrin yẹn wá sílé ẹ̀ ó ló ti introduce ara yín tẹ́lẹ̀. Kí ló tó fi sọ yín wọ́n ti sọ yín? Ó ní that's Dara. Ẹ máa gbọ́ girl yẹn wá béèrè lọ́wọ́ mi padà. Ó bá mi sọ̀rọ̀ náà. Ó ní I'm Dara. I'm a content creator. Kí ló tó fún mi what is your name? Ó tún béèrè ó bá mi sọ̀rọ̀ nínú mọ́tò. Ó ní I'm Dara. Ó fẹ́ sọ fún mi pé kó òun gan sọ ó ṣe rẹ pé òun ò rí ẹ rí. Kò rí mi rí o kò ṣe bí pé òun mọ̀ mi rí rárá. Àtọ̀ rárá àtọ̀ Ọlọ́run ó kọ but ó make passes sí mi ṣẹgbọ́ ó make passes sí mi but torí pé mi ò mọ WhatsApp mi ò mọ̀ rí. Ó gbé ó ṣáà sọ fún mi ó ní àyọ fíìmù pé òun ló máa ń rí mi òun rí fíìmù mi ó act fún mi throughout. Kò má rí torí pé mi náà rí lì mọ́. Mi ò rí o mi ò mọ̀ rí o mo fi títóbi Ọlọ́run búra wàláì I swear to my living God mi ò mọ̀ rí mi ò rí I swear mi mọ̀ from anywhere kò sí nǹkan tó lè gbé lẹ̀ máa fi búra mi ò mọ̀ rí o wàláì kò sí tó lè gbé lẹ̀ ẹ má wọrí màmá kò sọ̀rọ̀ ọ̀rọ̀ kankan mo wá padà wálé sọba ìdílé báyìí bí ṣe gbọ́ tílẹ̀ báyìí bí Marygold ṣe lóun fẹ́ ṣe truth or dare nìyẹn. Mo ní truth or dare. Ẹ bá ti wọlé ẹ má ti sọ̀rọ̀ farabalẹ̀ bó ṣe gbé ọtí lẹ̀. Wàláì mi ò tí ì gbọ́ ọtí lẹ̀ gan. Marygold bá dé pé ọtí ti dé pé ó máa ṣe truth or dare. Mo wá ní kí ló bẹ́ẹ̀ nínú àwọn méjèèjì. Ètò Marygold ni. Marygold ò dẹ̀ délé ẹ rí. Kò délé mi rí o. Ó dẹ̀ ní kò bọ́ ṣòkòtò pé wọ́n fẹ́ ṣe truth or dare. No wọn bọ́ ṣòkòtò màmá ẹ jẹ́ ń sọ fún yín bí truth or dare ṣe rí tọ́ba lọ́fẹ́ ṣe truth or dare wọn bọ́ ṣòkòtò mi ò bọ́ ṣòkòtò mi ò bọ́ nǹkankan so wọ́n máa ṣẹ̀ṣẹ̀ ṣe táàsì fún yàn téèyàn máa ṣe wọ́n máa ní I dare you to off your shot. Kí wá bí ẹlẹ́rìí àti àgbàlagbà public figure kí ló tán fi lo language yẹn fún ẹ. Tó fi sọ pé ká ṣe bóun fẹ́ ṣe truth or dare. Yes n tí mo béèrè nìyẹn. Mi mọ ní fẹ́ ṣe truth or dare. Aṣáàrí bó ṣe rójú ẹ lẹ àbí torí pé igbó ti wọlé gbogbo yìí kàn ṣe rádà. No. Nǹkan tí mo rí ni pé ṣé mọ̀ pé ẹjọ́ kì í ṣe ẹjọ́ èèyàn kéèyàn má ṣe ṣeré mi mo ti máa ń finú tán àwọn èèyàn jù mo máa ń lose guard gan gidi gan ni o. ọ̀rọ̀ ènìyàn kọ́ ni kéèsì tó wà lẹ́yìn ṣó possible kí wọ́n lọ sílé ògògò kọ́ láwọn fẹ́ ṣe truth or dare ìbéèrè tí mò ń bí ẹ kankan. Mọ̀ pé Ògògò ò dàgbé I'm a single father. You understand? Báwo ni àwọn tí ẹ máa orí bolo tí ń stream tó mo fẹ́ ṣiṣẹ́ sórí. I'm a single father so mo ń dágbé ni ṣe understand so mo ti pé vulnerability mi ni wọ́n lò against mi. So bó ṣe wá ní truth or dare mo wá ní èmi ò mọtí o pé tí bá máa mu ọtí díẹ̀ báyìí èmi máa ṣe kí ni mo máa hàn ní o pé mi à dey smoke o but I no be oní alcohol mo lè lọ club tí máa ti bọ́ ọtí díẹ̀ sínú kóòkì báyìí ọtí yẹn ni mo máa mu throughout ẹ̀kan máa wo ni máa kàn máa fi kóòkì sí ni mi ò ń ṣe ọlọ́tí social drinker ni mí. So ó wá ní truth or dare so bá ṣe bẹ̀rẹ̀ truth or dare yẹn ó wá ń dí ẹgẹ́ yẹn sí mi dáadáa. Kí ni Dara yẹn wá ń wí nígbà tó sọ pé káwọn ṣe truth or dare. Wọ́n jọ kàn kọ́ ni o. Kí ni tó fi fẹ́ ok truth or dare yẹn ọmọ ọ̀sìn sọ yìí pé ó ló kó nídìí ló ń jẹ́ bẹ́ẹ̀. Kí lẹ sọ débẹ̀. Wọn kò ń ṣe lóko nídìí ló ń jẹ́ truth or dare o. Ẹ jẹ́ explain the game yẹn fún yín màmá kò ń ṣe lóko ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣe rí truth or dare game
truth or dare game kò ń ṣe gbogbo truth or dare game ló yẹ kó lead sí sex. She understand some truth or dare game only lead to sex. All come for any difficult tasks. Kò lè multi, kò lè yo. I know about the game. Kò lè multi, kò lè yo. So àwọn ẹlòmíì kò lè multi, kò lè bára wọn sùn. So ti yín. Àwọn ẹlòmíì kò lè multi, kò lè ṣe yamayama, kò bára wọn sùn, kò ṣoríṣiríṣi. So it depends on. Okay, it depends on. Wà ní àárín arẹwà méjì. Ọ̀rẹ́ tí ń yé mi máa sọ̀rọ̀ lọ. So it depends on bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe game yín rules of the game. So bí Marygold ló organize the truth or dare. So what's often pé the rules of the game is that tá bá ti fẹ́ ṣe game pé ẹni tó bá díẹ̀ tí ó bá lè ṣe ó máa mọtí àbí kó sanwó. Nígbà tí wọ́n bọ̀ wá sí ilé ẹ̀ kí ni àpárá tẹ ẹjọ́ dá tó fi fa truth or dare? Kò sí tó possible kọkùnrin wá sílé music anyway ó possible náà torí pé mi ò láì kí máa wo kó ọkùnrin. Kò sí àpárá ẹ máa gbọ́ kò sí àpárá. Tọkùnrin kan bá ń tó sí mi farabalẹ̀ tọkùnrin kan bá ń tó sí mi tó bá lé mi máa kọ́ fẹ́ wo tó fẹ́ mo lè sọ pé ó ń dìkì ẹni abọ́ sókòtò fún mi so ká zún pé géèmì yẹn ni wọ́n bẹ̀ play. Kò sápàrá mọ́ mi kò sápàrá tàjọ dá in fact ọ̀rọ̀ lọ́ọ̀ṣì tó ló ń bá wa kò bá wa ọ̀rọ̀ kí n connect àwọn ọmọ kàtà páwọn fẹ́ lọ ṣiṣẹ́ kàtà àwọn fẹ́ lọ ṣe ló ń sọ àti mo ní kò tiẹ̀ sọ̀rọ̀ lọ́ọ̀ṣì mọ́ mo dẹ̀ lémi ò ní connection ní kàtà o ẹni tí mo mọ̀ kàtà ò sí kàtà ọmọ lójú mo mọ̀ so kò sẹ́ni tí mo ní tí mo lè connect wọn mọ́ kàtà so ti mo fi pé ó ń fi gbogbo ọ̀rọ̀ yẹn ó kàn fi ń distract mi ni so wá go to the truth or dare yẹn ló ṣàn sọ tábà tó ti sọ̀rọ̀ gbàgbé a ní let's start the truth or dare so bó wá ní start. Which okay, wọ́n fẹ́ wo nǹkan tó wà ní ojú abẹ́ ẹ̀. Wọ́n fẹ́ wo nǹkan tó wà lábẹ́ ẹ̀. Èmi ò mọ̀ ṣé mi mọ̀ ni ọlọ́rọ̀ àbí ti dídí. So bí wọ́n ṣe bẹ̀rẹ̀ truth or dare nìyẹn so Marygold bá ṣe bẹ̀rẹ̀ truth or dare báyìí ṣe ni Marygold kàn bọ́ra ẹ̀ sí òwò mi ò rí òwò ẹ̀. Marygold kọ́ ara rẹ̀ sí òwò. Wàláì mi ò rí òwò ẹ̀ rí ní ayé mi. Láì tí ìbẹ̀rẹ̀ láì tí ṣe truth or dare yẹn ni o. Tó bọ́ pèrèsì àdìgbáyà ni àbí kí ni. Kò wọ nǹkan kan ó sáré bọ́ra àwa tiẹ̀ ṣe èmi sì wọṣọ the other girl náà wọṣọ. Ó dẹ̀ wà nílé bachelor single man. Bẹ́ẹ̀ ni so bóyá bọ́ra sí òwò báyìí mo kàn wọ́n pé mi rí òwò Marygold rí kí ló ń ṣe. Ṣé oyin ẹ̀ dúró àbọ̀ oyin ẹ̀ lọ́lẹ̀ oyin ẹ̀ dúró dáadáa tó lè move ọkùnrin. Ọyàn ẹ̀ wà bó ṣe wà. Okay. So bóyá bẹ̀rẹ̀ géèmù yẹn nìyẹn ó ṣàn díẹ̀ mi sí Dara yẹn máa mu ọtí. So ìgbà tí Dara yẹn mọtí tó wá dé oh no ó máa ní true ó máa ní 5 true ó máa ní 5 dare. So kí ló ń jẹ́ 5 true. 5 dare okay the 5 true is that tó bá ṣe géèmù yẹn tó bá ní kó díẹ̀ nìyẹn pé o lè lọ sọ́ọ̀kì okó ẹ̀ tó bá fẹ́ béèlì ara ẹ̀ tó bá ní truth or dare wà ní true so true ẹ̀yẹn ló máa lò. Okay bó ṣe ń jù fún wọn náà ìwọ náà sọ true. No true yẹn ní save díẹ̀ yẹn ló le true yẹn lèèyàn máa lò ẹ understand tí wàá fi save ara ẹ pé o lè ṣe irú tax yìí o. Okay lẹ bá gbọ́ ìbéèrè síra yín. So wá ń díẹ̀. ṣé ẹ̀yin ọmọ ọ̀sìn mò ń gbọ́. ṣe ti understand ọmọ ọ̀sìn kọ́ sọ yẹ kí mi wà ń bẹ́ẹ̀. Bọ̀ tó kó àlè náà gbà tí Mary. Yes wọ́n ti mú mi already mo ti wà ń bẹ́ẹ̀. Of course ó kó àlè náà tí ọtí dẹ̀ ti wà tó ti wà ń bẹ́ẹ̀. So mo ti wà ń bẹ́ẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe so wọ́n dẹ̀ ṣe truth or dare so bí Marygold ṣe sọ pé òun díẹ̀ kí ló ń pè Dara pé kí bàbá tí fún ní dọ́gì quickie. Yes now. Ó lóun díẹ̀ Dara. Pé kí n fún ní quickie ṣe understand. Ṣé Dara náà ti bọ́ra sílẹ̀ ni àbí kò tí ì bọ́ra sílẹ̀. No kò bọ́ra sílẹ̀ Dara ò bọ́ra sílẹ̀ èmi gan ò bọ́ra sílẹ̀ ń bẹ̀yẹn tẹ́lẹ̀. Okay ọ̀dọ̀ Mary nìkan ló wà ń ta. So Mary wá ní òun díẹ̀ mi kí n ṣe quickie pẹ̀lú Dara understand so mo mú condom mi. Ọkọ tó ń sọ yìí Lande ni wọ́n Mary rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ from A to Z tó wà lọ́wọ́. Mi ò purọ́ fún yín náà ṣe bó ti wọ́n ló wá rìkọ́ọ̀dù ẹ máa gbọ́ sẹ́ ṣe bó ló wá rìkọ́ọ̀dù mi nulẹ̀ ṣe bó ni mo ń sọ yìí so Mary wá ní òun díẹ̀ mi àti Dara pé kí n fún Dara ní dọ́gì quickie not Idande's wife. When I said Dara yẹn ni Mary ẹ wá ń wò wò Mary. Ẹ máa gbọ́ sẹ́ ohun tí mo sọ pé I never slept with Idande's wife ẹ máa gbọ́ mọ́ mi ẹ máa gbọ́ mo ní mi ò bá ìyàwó Lande sùn because ẹni tó ṣe truth or dare pẹ̀lú mi Mary blindfold mi Dara ló pè fún mi content creator. Okay. So ti yé yín so I never slept with Lande's wife tí mo ń sọ I never slept with Lande's wife but we did truth or dare and I gave what's it called Dara quickie
I will not lie about that. It's the first time I'm saying it. I gave Dara quick. Quickie move quickie. No, ó díẹ̀ ní game yẹn ni, ó díẹ̀. Dara wá sọ pé òun díẹ̀ mi. Mary díẹ̀ Dara. Ó tán, ó díẹ̀ Dara. Ó sọ pé kí Dara pé I dare you Dara for Babati to give you quickie. So tí ó bá nígbà á mọtí, so kò mọtí. Ó dẹ̀ lóhun díẹ̀, mo dẹ̀ ní game. Mo dẹ̀ mú condom nù ọ̀dọ̀ mi. Báwo ni ara ẹ ṣe máa múùvù tó ń do ẹnìkan tẹ́nìkejì dẹ̀ ń wò ẹ̀? Àti mi pé threesomes ló ṣe nígbà yẹn. No, threesome kan o. Mi ò do Mary o. Mi ò do Mary o. Mary wà ní hóhó. Bẹ́ẹ̀ ni Mary kan wà ní hóhó ní tax tí Mary ṣe. Mary head mi. Ṣé ń gbọ́? Kí ló tún mọ head? Ó suck mi, Mary head mi. Yes, so bí game yẹn ṣe lọ nìyẹn kò sọ̀rọ̀ pé bóyá anything and èmi ò kí n tú àṣírí òbò ẹ̀dá tó bá tú àṣírí òbò láyé yìí àṣírí ẹ̀ ò ní bò but tó ti dọ́rọ̀ kéèsì báyìí kò need anybody but mi ò mọ̀ they just barge into me and they make use of me. That mean pé Mary yẹn àti Dara wọ́n ti ń ṣe kinní yẹn pẹ̀lú other men. Mi ò mọ̀ but Mary ló masterminded gbogbo ẹ̀ Mary ló plan gbogbo truth or dare everything. Ó dẹ̀ ṣe quickie lójú Mary. Yes now. Ọyàn Mary wà ta definitely ó bá Mary náà ṣe. Ìdóhùn mi ò bá Mary ṣe kankan o láíláí mi lè purọ́ ọmọ náà mi ò ń parọ́. So bó ṣe ń ṣe quickie doggy fún Dara òun ra. Òun ṣe quickie doggy ẹ máa gbọ́ ṣe rí quickie yẹn 1 minute ni tó bá ti tán bá gbam another truth or dare again. I dare you. 1 minute discharge man okay. No kò ń ṣe 1 minute sex like 1 2 3 tó bá ti ṣe wọ́n máa charge ẹ. So it's 1 minute is a game. It's not proper sex. But to ti bọ̀ ó lo condom. Yes now. I did doggy. Me more. I did doggy. There's no kò sí point àti máa parọ́ ní time mi bí ta wà. Lọ́rọ̀ kan ṣá wọ́n á gbá ẹ ní game nínú ilé ẹ̀. Yes, wọ́n gbá mi ní game nínú ilé. Now kí ló wá ṣẹlẹ̀? So baby báyìí ṣe truth or dare a ṣe ń ṣe lọ tẹ́ ẹ̀ mo wá fẹ́ lọ mú nǹkan nu mọ́tò. So bí kò ṣe ń bọ̀ báyìí mo kò gbọ́ tí Mary sọ pé ó dà pé bàbá tètè mọ̀ bàbá tètè mọ̀ kí ni ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti feel somehow mo wá lọ bá mo ní wọ́n kí ni bàbá tí mọ̀ Mary mo lọ nífun mo pest time ó wá ní pé kí n má bínú pé ìyàwó Lande rè mo ní kí ló sọ ó ní ìyàwó Lande ni pé nǹkan tó ń sọ ni gbọ́dọ̀ pé mo ti mọ̀ pé kí n má bínú. pé o mọ̀ pé ìyàwó Lande ni. Kí lẹ wí. tó lè búra sí pé o mọ̀ pé ìyàwó Lande ni. Yes now ló mú wálé mi mo lè búra sí anywhere kò sọ fún mi pé òun mú yàn gan bọ̀ kò dẹ̀ introduce ẹ̀ sí mi as ìyàwó Lande I swear to my living God so èmi gangan fúnra mi mo ká so ó wá sọ fún mi pé ìyàwó Lande ni mo ní wá ibẹ̀ yẹn mo ti mọ̀ pé mo ti wọ̀ so látijọ́ yẹn báyìí tó bá pè mí báyìí mo máa gbọ̀n ni ó lè lóun fẹ́ jẹ pizza ó lè lóun fẹ́. jẹta nìyẹn ṣé Mary àbí Dara. As in Marygold ó smart débi pé ẹ tó bá ti wọnú nẹ́ẹ̀tì ẹ kò lè bọ́ ọmọ láyé. a máa pẹ̀ bóun fẹ́ jẹ pizza kó ọ́dẹ̀ kò ṣe gbogbo. Yes ó máa ní kí Dara pè mí bóun fẹ́ jẹ pizza. ṣé ìwọ mọ̀ pé Mary rìkọ́dù yín torí mo bì lọ́wọ́ Lande. ẹ máa gbọ́ sẹ́ẹ̀ ó máa ní kí Dara èmi ò mọ̀ ó máa kàn ní Dara kan sọ fún mi pé. ó ní dọ́gì lẹ ṣe nínú kitchen. So possible kí Dara lọ bọ́kọ ẹ̀ kó sọ pé òun ṣe dọ́gì nínú kitchen mo níta lórí ìkọdù ẹ̀ ó ní má worry of course ẹ̀yin mélòó lẹ wà nínú ilé. No kò ní ìdí pé anybody hide anything ṣé mo nǹkan tí mo ṣe ní mọ́mì ṣé mo nǹkan tí mo ṣe ní mo challenge ìjọba Lande pé kó provide evidence mo believe pé ìjọba Lande ló rán Mary wá pé kó wá fi ìyàwó ẹ̀ set me up nínú ilé mi. báwo irọ́ kò possible objection. Ti get because báwo ni wọ́n ṣe mọ̀ a ṣe truth or dare. mélòó lẹ ríra rí. Mi ò rí láti in 5 years but báwo náà ṣe mọ̀ pé a ṣe truth or dare pẹ̀lú ẹni tó introduce sí mi. kó lè má ṣòun ló set ẹ̀ up iṣẹ́ yẹn bí àtìta ló ti wá or kí I don't know. mọ́mì láíláí mọ́mì. Mary ti fẹ́ Lande rí kó tó gbé ọ̀rẹ́ ẹ̀ fún. mọ́mì láíláí ta ló wà ń bẹ́ẹ̀ pa ṣe truth or dare Mary ló wà láàrin wa náà. Then ó tún parọ́ lórí interview tó ṣe bọ́rọ̀ tó sọ tó fẹ́ kí n má sọ ni mo ti sọ yìí ó ń parọ́ lórí interview tó ṣe ó ní pé ìjọ yẹn o àwọn òun wá sùn kitchen wèrè wo ló sùn truth or dare everything ended in the kitchen ó dẹ̀ lọ sùn sínú yàrá for a long time ó dẹ̀ lọ àwọn méjèèjì dẹ̀ lọ wọn ò sùn lé mi mọ́jú so ẹni tó rán Mary wá sínú ilé mi
láti wá first mi láti purọ́ fún mi first pé what's it called Dara content creator ni 1 mo dẹ̀ tún gbé Dara jáde 2 tájọ lọ ra smoke tá padà gbà tèmi ò mọ̀ tí n bá mọ̀ màmá hide ẹ̀ ní mi hide ẹ̀ náà mo tún tọ́nà ní mọ́tò kan gbà tí mo fẹ́ ra kan. ẹ ti high. No mi ò high o tí n bá mi ò high mọ́ mi mo mọ tí mò ń sọ o. Bọ̀tẹ̀ tí wò bá ti máa ṣe threesome tẹ́lẹ̀ kí ló tó yọ okó lójú Mary láti do Dara. Because Mary wà o so kò ní kò ń ṣe threesome ni mo ṣe Mary wà o mi do Mary say I swear to my living God. Ṣé tó fi do Mary tó fi fọwọ́ mú Dara ọ̀rẹ́? No the truth or dare yẹn náà ẹyọ kan ni kò ń ṣe pé continuous thing o. Truth or dare. Ẹ máa gbọ́ kò ń ṣe pé continuous thing ó kàn dare yẹn ẹyọ kan ni that dog is once so another one can you twerk can you slap your eyes can you do that another one yẹn. ọ̀tọ̀ yẹn tún ṣe yẹn náà. Another one can you slap your eyes can you as in twerk can you dance. So ti nǹkan tó ṣẹlẹ̀ lèmi sọ fún yín yẹn wíìkì yẹn ẹyọ kan ni. àbí kí ni can you slap my eye ẹ kó gbà tí fúnra yín. No can you spark my house a ní I only sọ fún gẹ̀ yẹn pé ẹ máa gbọ́ a sọ fún gẹ̀ yẹn pé I dare you to spank your ass and mourn you know give us a ringing tone so oríṣiríṣi ló wà ní tó tọ̀ dẹ̀. slap ìdí tiẹ̀ nígbà tó ń ṣe. No ó kàn sọ fún Dara pé òun díẹ̀ pé kó mourn like pé òun kó fún òun ní ring tone ẹ̀ so ó tún ní kó spark ass ẹ̀ ó díẹ̀ náà bẹ́ẹ̀ so ó dẹ̀ mọtí bó ṣe end nìyẹn so ìgbà tó dẹ̀ end wọ́n lọ irọ́ ló ń pa pé òun sun kitchen blunter lie irọ́ ló ń pa ẹ má dá lóhùn. ok ó dà pé níwà àti Dara wá wọ yàrá lọ àbí. wọ́n ṣe truth or dare ẹ máa gbọ́ truth or dare ṣé ń gbọ́ báyìí ṣe truth or dare tán gbogbo ètò ń sọ yẹn ó kàn fabricate irọ́ ni báyìí ṣe truth or dare yẹn tán ló lọ wọ́n rest wọ́n sùn bóyá for a while wọ́n dẹ̀ lọ kò sùn lé mi mọ́jú ó ń parọ́ fún yín ní pé òun sùn kitchen so now ohun tí mo wá ń wò ṣe bí gbogbo nǹkan tó ń hide tí wọ́n sọ ni. o discharge. No àmọ́ ní condom ni mo lò. ṣé wọ́n jí fáìsì inú condom ní. No mi ò discharge mi ò kọ́ mo èmi ó máa ń pẹ́ kémi tó kọ́ mo. wọ́n fi ìyàjọ ọmọ mi gan ó yá mò ń gbọ́. ó máa ń pẹ́ kémi tó kọ́ mo Ọlọ́run ò ní jẹ́ n rí yẹn láyé mi. ó máa ń pẹ́. ó máa ń pẹ́ I stay longer I won't lie to you but it's not that it's. Pause jẹ́ kí n bèrè lọ́ra àwọn audience wa níbi tó sọ dé yẹn torí ó ṣùpọ̀ àwọn ìbéèrè tá a máa béèrè torí orí bí mo ṣe ṣe kéèsì ìyàwó ọba late Lámídì Adéyẹmí mi ò fi gbà kan bọ̀kan màá sọ bó bá ṣe rí ni ẹjọ́ ta ló fẹ́ sọ̀rọ̀ débi tó sọ dé yẹn MFM. Hello mama èmi fẹ́ béèrè kan lọ Babati. Yes ma. Okay Babati Marygold sọ wípé Dara ló sọ wípé òkòbó ni pé ló fi irọ́ ló pa false òun ló ṣe géèmù sẹ Dara ò sọ kankan òun ló pa. ó lọ sọ pé òkòbó àbí kí ni túmọ̀ true. kò sọ bẹ́ẹ̀ ó purọ́ ní. Dara ò sọ bẹ́ẹ̀ now mo fẹ́ béèrè kan mo tún fẹ́ béèrè another thing now nígbà tí Marygold ń record are you not aware she was recording. No ó dà pé audio ló record or whatever so ó fi fóònù ẹ bóyá sórí table ọwọ́ Lande láti máa béèrè source. now I want to put this to you kò ń ṣe bí Lande ṣe mọ̀ ní wípé Marygold ló máa padà màmá mo fẹ́ sọ kankan Marygold ló máa padà lọ sọ fún Lande ó ní nǹkan tó ń fa ìjà Marygold àti ìyàwó Lande tí wọ́n ti sọ síta o. Okay. wọ́n ti sọ síta ìjà làwọn méjì ń bára wọn jà tó fi wá fi social media tó fi wá fi bá gẹ̀yẹn jà tó fi lọ ń tú gbogbo àṣírí ẹ̀ tó fi lọ ń tú gbogbo àṣírí ẹ̀ fọ́kọ ẹ̀. olóògbé Lande. tẹ́bá wo màmá gbogbo kan tó ń sọ. ó tún díẹ̀ gẹ̀yẹn pé tí gẹ̀yẹn bá bọ́ síta láti wá sọ. Marygold wà ń sálẹ̀ ó lóun ti send a request mami. ok ó ní tí gẹ̀yẹn bá bọ́ta láti wá sọ ó ní òun máa sọ gbogbo kan tó ṣe gbogbo bó ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn ló ń exonerate rẹ̀ kò fi rẹ̀ sí ẹyọ kan àárọ̀ yìí ni mo ti funra sí pé pẹ̀lú gbogbo kan tó ń sọ yìí. irọ́ ló pa gbogbo ẹ̀ ó bọ́ síta nígbà irọ́ ló pa. ìkọ̀kọ̀ ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì tó fa àjà tó wá fífi yẹn bàjà torí they are both friends àwọn méjèèjì yẹn ọ̀rẹ́ ni wọ́n bó ṣe jọ máa ń ba káàkiri nìyẹn gbogbo ètò ní 21 man ní ṣe kinní kan òun ló padà lọ jíṣẹ́ fún Lande gbogbo àwọn ọkùnrin tó bá sùn. ó mọ̀mọ́ dalẹ̀ tí ó yẹ mẹ́rin yẹn wọ́n ló send the request mo ti drop èèyàn kan. ó mọ̀mọ́ ṣe ni so Babati do not believe do not just have it in your mind that Lande ló rán ìyàwó ẹ̀ wá irọ́ Marygold àti ọ̀rẹ́ ẹ̀ lọ́jọ́ ń jà now you are now the koríko tó máa jà lórí ẹ̀. MFM ẹjọ ẹjẹ sáré béèrè kankan lọ́wọ́ Babati
Yes, Babati, nígbà tí wọ́n sọ wípé kí lẹ̀ ń sọ, don't whisper. And you are now asking Marygold pé kí lẹ̀ ń sọ tẹ́ ẹ sọ pé ṣé Babati ti gbọ́. Is that ẹ máa gbọ́ o Babati ṣé nígbà tẹ́ dé láti ibi tẹ́ ti lọ rọtí ni àbí lẹ́yìn tẹ́ ti ṣe truth and dare tán? No, we didn't actually. We didn't truth and dare. Lọ ti sọ wípé towards the Babati onígbà tó bọ́ síta. Ẹni pé Babati sọ pé nígbà tí mo bọ́ síta tí mo dé láti ibi tí mo ti ra ọtí. No. Ẹ̀gbọ́n kan tí mo onígbà tó bọ́ síta tó fẹ́ wọlé. Irọ́, monitoring truth or dare. Mo wá fẹ́ lọ mú nǹkan nínú mọ́tò mi. Ẹ lọ rewind ẹ máa tún gbọ́. So mo fẹ́ lọ mú nǹkan nínú mọ́tò mi. Bẹ́ẹ̀ni, mo fẹ́ lọ mú nǹkan nínú mọ́tò mi, ṣó ti yé yín mọ́ mi. So bí ṣe wá ń bọ̀ padà nínú apartment mi, mo kàn gbọ́, ó dà pé Babati ti mọ̀. Mo kàn wọlé ni pé kí ni Babati mọ̀. Ó pẹ́pẹ́pẹ́ mo pest eye. Okay, that's fine, Babati. Another question. Nígbà tí ẹ wá ṣe truth and dare yẹn tán, wọ́n wá lọ. How many days after ni Dara wá pè òun fẹ́ jẹ pizza? How many days after? Mi mọ̀ bóyá bí ẹ jẹ́ n wò ná. No, Dara kan ló pè o. Marygold, only Marygold push Dara. Ó push Dara. So that means they were together. Yes, ó push Dara. They were together. Bí kéèyàn sọ pé yá pè sọ pé mo fẹ́ jẹ nǹkan báyìí. Àwọn point tí mo fẹ́ mú jáde níbẹ̀. Ada fún yín. Mi ò ní wá intima. Babati máa gbọ́ mi. Nígbà tí you have found out that is Lande's wife. Yes. When Dara now called you again, why are you giving her attention? Thank you very much, ma. After when they've done what they have done to me, which I know that I'm in their net, me more plot because girl náà wọ́n jọ plan ni. Me more plot tí wọ́n máa gbé jáde fún mi. Bóyá wọ́n máa lọ yí sí rape ni o. Bóyá wọ́n máa lọ fi tarnish image mi lọ́dọ̀ ọkọ. Babati. Yes, ma. Àṣé gidigbe òṣìlẹ̀kùn. Àwọn at least àwọn méjì lọ wọ́n dẹ̀ bọ̀ pátá ní díẹ̀. Tí wọ́n bọ̀ pátá ní àbí wọ́n bọ̀ pátá ní díẹ̀. Ó wá pù bẹ́ẹ̀ sà ma but not like wọ́n gba pátá dì mí báyẹn. But ó wá pù. Olo kọ́ndọ̀mù ṣe dọ́gí fún. Kò ń ṣe pé kò ń ṣe sex truth or dare sex kò ń ṣe sex. Ó ní okú ẹ̀ ò le okú ẹ̀ ò kì í le. No, kò ń ṣe sex relaxation it's just you dare. Àbáwọ̀ ló kó ṣe wọnú kọ́ndọ̀mù gbà tí ò le. Gẹ́mi ìlókò mi ò le o ta mi ìbáyé sọ yẹn. Dára ló sọ ó ní okú ẹ̀ ò le. We just had it true or dare we had it. Okú ẹ̀ jẹ́ léèrè bàbá tí ṣé okú ẹ̀ wọnú kọ́ndọ̀mù nígbà tó kí bọ̀. Mi ò mọ nǹkan tẹ́ ẹ sọ ìyá yìí. Sábà kó tó kó bá rọ̀ kò ní wọ kọ́ndọ̀mù. Mi ò mọ nǹkan tẹ́ ẹ sọ ṣé ṣókó tí ò bá lé wọ kọ́ndọ̀mù. Torí nǹkan tí Dára sí mi sọ ni Aláṣàbí ṣe ń bẹ. No, ó happen. Babati ti sọ pé ó happen màmí Aláṣàbí. Mi lè máa sọ̀tọ̀ kú sọ lórí ẹ̀ náà. Torí mo láìkẹ́ o kọ́kọ́ dì náà tó ṣe pé o ò bá sùn ọkùnrin tó lè fi aṣọ bo obìnrin ló bò ní. Mọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tó ẹ jẹ́ n sọ nǹkan fún yín reason ó láwọn nǹkan tí mo sọ most people don't understand. I did not sleep with Lande's wife because mi mọ̀ but kéèyàn máa tó àṣírí òbò ẹni tó bá tó àṣírí òbò. Babati ó mọ̀ pé ìyàwó Lande ni. Màmá ó lóun sọ fún Babati o. No, that's false. That's it was ẹ máa gbọ́ sẹ́ ẹ máa gbọ́ no. Ó lóun sọ ó lẹ̀ dẹ̀ sọ pé irọ́ sẹ́ that is false. Ṣẹ́rí most things ti Marygold ń sọ as in most of Dara sọ Marygold most of it ó ń sọ òótọ́ but kò yẹ at this point kò yẹ ká máa tún divert ọ̀rọ̀ lọ sí back and forth. Nǹkan ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn a ní láti máa hide láti máa parọ́ it was tail end gan as in when we were having truth or dare mo lọ mú nǹkan nínú mọ́tò so bí ṣe wá ń bọ̀ mo kàn gbọ́ ó dàbí pé bàbá tètè gbọ́ so mo wá wọbẹ̀ so you understand mo wá béèrè lọ́wọ́ Marygold pé ó dàbí pé bàbá ti gbọ́ ti kí ni Marygold kàn sọ fún mi Dara wá súnmọ́ mi àti Marygold pé ìyàwó Lande ni ibẹ̀ yẹn ló ti bá mi pìtìpìtì ayé bá mi. ṣé àbíkẹ́ tó ṣe. àti ṣe truth or dare tó bẹ́ẹ̀ bí 1 hour or probably 2 hours kò ń ṣe pé sex ní gbogbo ẹ̀ àṣegẹ́mu tí Marygold sọ fún yín tẹ́ understand. bàtí ò ṣe sẹ́ẹ̀sì kí ló lọ mú kọ́ndọ́ọ̀mù fún. no mo ní kọ́ndọ́ọ̀mù níbí báyìí náà. ok ṣé true or sex yẹn true or kìnnì kan bí tẹ́ ìpín yẹn náà. true or dare kò sí nǹkan tí ò ní sí bẹ́ẹ̀. ok ó lè bá kọ́ndọ́ọ̀mù dì. kò sí nǹkan ẹgbà wà ń bẹ́ẹ̀ anything èwo ló yẹ sọ fún yín pé po kò mí ní pé po yẹn ń tẹ́ lè ṣe ó máa lóhùn díẹ̀ yín pé kẹ́ dá sára
so tẹ́ bá ti lè dá sára ẹ máa mu ọtí bọ̀ ẹ̀yin understand nǹkan tí Marygold sọ nìyẹn. Mami Aláṣàbí ó dàbí géèmù tẹ máa ń play pẹ̀lú ó lè ní kẹ́ kúnlẹ̀ ó lè ní kẹ́ bí kúnlẹ̀ géèmù tẹ máa ń play pẹ̀lú Àyìndé Ọ̀gọ̀ tẹ máa ń kó lọ mú kíní kan wá kó lọ mú bíléèdì kó fárùn gbọ́n ẹ̀ kó lọ ṣe géèmù yẹn náà ṣe rí. ó ní ó lè ní kẹ́ kúnlẹ̀ kẹ́ káwọ́ sókè but I did not know I was. àwọn èèyàn ló máa ń gbé to extreme. báwo ló ṣe di dọ́gí. ó máa díẹ̀ náà ní now as in I dare you. ok pé o lè pé kò lè ṣe. ó ló ń fi sọ pé kò gbogbo lè ṣe you understand téèyàn bá díẹ̀ that means pé ó lè ṣe nìyẹn because ó mọ̀ ọkùnrin ni ẹ́ you understand so wọ́n kọ èèyàn ló túmọ̀ ẹ̀ síbẹ̀ but ó lè díẹ̀ pé ó lè fò lókè ó lè díẹ̀ pé ó lè gbókìtì ó lè díẹ̀ pé ó lè sáré ó lè you understand. ṣé bàtà òun ṣe gbogbo kí ni ṣé dára mu tí yóò ń gbà yẹn ni. No. Everybody was okay. Kò sí pé. No, kò lose consciousness. But. So omuyan Marygold àbí omuyan. Ó wà tipsy. Mi mọ̀ nǹkan tẹ́ sọ yẹn mo ti sọ nǹkan tí Marygold ṣe mo ti sọ nǹkan tí Marygold ṣe. Marygold ló wò ṣé ó dẹ̀ ṣe pé Marygold ló. No. A ní láti máa ṣe kò ń ṣe kò mi ò bá sùn I swear to my living God. There was no sex between me and her láyé. But ó kàn mú okó ẹ̀. Òun náà ṣe díẹ̀ truth or dare mi. Ó ṣe bọ̀ kò ever láyé. Ibi téèyàn ò sí Ọlọ́run wà. Lára ṣàlẹ́jì náà ni. Lọ́rọ̀ kan bá mi. Láyé. Ẹjọ́ mẹ́wàá wò. Ebi mọ̀ pé létí àti Àyìndé Ọ̀gọ̀ ń ṣe gan, ó lè ra mímọ́lẹ̀ tó bá rí mi. Bá a ṣe lójú ayé o. Mọ́mí mò ń ṣe nǹkan lọ́wọ́. Ẹ jọ̀ọ́. Ó ṣe nǹkan kan lọ́wọ́, ó lè lọ́bi kankan. Ṣé àwọn méjèèjì kan ló fi ṣe threesome? No, ìrọ̀sẹ̀ àní kò ṣe sẹ́ Ọlọ́run wà láì. Why I swear. Mo fi ẹ dákun mo fẹ́ bí ẹ̀gbọ́n mi ní kankan. Ṣé mo lè béèrè mà? Ẹ béèrè Àjàmbàdàn wọ́n gbẹ. My brother, ṣé bí Marygold bó ṣe gbé Dara sí mi wá sọ́dọ̀ yín ṣé ẹ rí bí set up sir? Mo rí bí set up. Ńlá. Because ọ̀rọ̀ yẹn mo rí bí set up ńlá àti conspiracy. Mo dẹ̀ believe pé there are so many people behind it. Tí mi ò mọ̀. Òun ni ẹ mọ nǹkan tí mo ṣe lọ hold on sir. Ṣé rí reason tí mo ṣe lọ sí orí social media tí mo sọ pé Lande should present an evidence against me. Because mo mọ̀ pé mi ò bá yàwó ẹ̀sùn Dara ni mo mọ̀. One, then why tí wọ́n ṣe máa record nǹkan tí a pè ní adult game tí ò sí anybody. Even without your consent is a crime. Yes, without my consent. Bàbá tí ò dá lè record fúnra ẹ̀. Bẹ́ẹ̀ni bàbá tí ò lè record fúnra ẹ̀. Dara ò dẹ̀ lè record. So ẹ sà nǹkan tí mo kàn fẹ́ bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà fún ni pé ta ló record tó send sí Lande tí Lande fi. Exactly. The deed has been done. Ẹ máa gbọ́ ẹ rí pé mi ò parọ́ mi ò jẹ́ kó ṣe anything fún yín. The deed has been done but who recorded me in my place? Okay. Ẹ jọ màmá mo ní question. Ìyẹn ló fi Bàbá tí kò jẹ́ kò possible kí driver yín kọ́. Ìbò driver one time tí kìíní yẹn happen. No now kò sí níbi tá a ti ṣe truth or dare o. Kò sí ń bẹ̀ because níbi tá a ti ṣe truth or dare kò sí ń bẹ̀ o. Mi wàá mọ̀ bóyá ó lọ látẹ̀yìn gate or whatever mi mo bọ̀ kò possible kò sí ń bẹ̀ kò sí níbi tá a ti ṣe truth or dare. Even Dara tó sọ pé Dara ò sí. Ṣẹ́rí truth or dare yẹn ẹ máa gbọ́ kò sẹ́ni tó fẹ́ record truth or dare tí ò ní sí láàrin wa yẹn tó máa wà recordable láíláí. Kò possible kí Dara kó record ara. Yes now so ta ló record ẹ̀ kí la ti ṣe. Ẹ̀gbọ́n mi dẹ̀ wà lórí iṣẹ́ wọn lè ráyè record bẹ́ẹ̀. Ìlókè mi. No kò ṣe ẹ̀ẹ́dẹ̀rù Ọlọ́run ta ló rán Mary sí bàbá tí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé Lande. Ó jẹ́ bàbá tí ìlú iṣẹ́ Mary o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi gbé Lande wọlé mọ́ mi. Kò sí Lande bí ẹni kó kọ́mẹ̀ntì. Mi ò mọ kọ́kọ́ pa ó ṣe bàbá tí ẹni sùúrù o ṣé mo pé ìjọ́ kejì ẹ̀yin náà lè pè mí pé driver yín ó send video wa sí girlfriend yín tó wà ní abroad. Irọ́ náà. Because mi wá mọ̀ mi lè parọ́ mọ́ driver ní driver because mi irọ́ sẹ́ irọ́ wọ́n máa ní ẹni tó record. Máa gbọ́ sẹ́ irọ́ tí mo fi record yín ṣé bá tó wà ní. Máa gbọ́ sórí ibi tá máa gbọ́ irọ́ nìyẹn. Fóònù mi ti fẹ́ kú ni o ẹjọ́ nítorí ó fàájì. Irọ́ nìyẹn irọ́ funfun báláwo ló ń sọ. Ibi tá a ti ṣe tútọ̀ díẹ̀ níbi tá a ti wà yẹn èèyàn kan ló rìkọ́ọ̀dù ń bẹ̀. Ẹni kí Lande drop fídíò ẹjọ́ ẹ̀yàn wọn ní kí Lande sọ ẹni tó rìkọ́ọ̀dù. Ó fi fídíò tó bá fi fídíò rẹ̀ ṣe bọ́ máa mẹni tó rìkọ́ọ̀dù nínú fídíò yẹn. Bẹ́ẹ̀ ni tájọ wà táàtì mi ò di fóònù mú. Tájọ wà tí mi ò di fóònù mú. Tájọ ń ṣe géèmù tí mi ò di fóònù mú. Torí Lande. So ta ló rìkọ́ọ̀dù mi nínú fídíò? Kí ni mo fẹ́ fi láì ṣe pé ẹ̀ṣẹ̀ mi kí ni mo fẹ́ fi rìkọ́ọ̀dù yín ṣe? Ta ló di fóònù mú?
ó ti yé yín mà ta ló wá record nínú ilé. ẹ bá mi béèrè lọ́wọ́ excuse me ma ó dà pé wọ́n pọ̀ gan-an wọ́n pọ̀ nínú ní background yẹn mo gbà pé the deed has been done okay Dara girl we had truth or dare but who recorded me in my house. ẹ wọ Lande lẹ́tí máa béèrè because fídíò sí lọ́wọ́ tèmi báyìí mi ò dẹ̀ mọ̀ bí Lande gan ṣe gbọ́ Lande gbà tí wọ́n wẹ́yà Lande gan ló sọ fún mi pé tí mo béèrè lọ́wọ́ wọn pé Lande ẹjọ́ torí Ọlọ́run bá lè ṣe bọ́ láàrin mi àti ẹ sọ fún mi mo fọ́lọ́run bá bẹ̀ ó ní olórí burúkú ara mi mo ṣe ń parọ́ sẹ́fẹ̀tì tó sọ fún mi nìyẹn mo ṣe ń parọ́ ṣèbí Dára fúnra rẹ̀ ti jẹ́wọ́ pé lóòótọ́ wọn ṣe truth or dare pé Dára ló sọ fún mi òun dẹ̀ Richard èmi wọ́n mọ̀ tí Dára bá sọ ẹ máa gbọ́ ẹ̀sùn tí Dára bá sọ fún ẹ máa gbọ́ mà tí Dára bá sọ fún ẹ tó bá sọ fún òun kọ́ ló fún fídíò náà òun kọ́ ló fún ní ọ́díò whatever. Dára kan ló sọ fún mi àníkẹ́ pé Lande jáde ibi tó bá ti rí fídíò mi ò sẹ́ndì fídíò kankan sí Lande. no fídíò kò necessary kò jẹ́ fídíò. àti fídíò Dára o àti fídíò anybody mi ò sẹ́ndì fídíò sí Lande ẹ bá mi pè wọ́n jáde. máa gbọ́ it's not necessary kó jẹ́ ẹ record video mi. Oh, it might be audio. Is it that audio? Àti audio àti kò audio. Tí Lande náà kàn sọ wípé fídíò wà. Sí Lande. Marygold wait. Ẹ jẹ́ ká tún wò pé ó possible kí evidence kan máa sí lọ́wọ́ mi. Lande òní fọ́tò kò ní fídíò kankan but Marygold ló gbé bòun fún. Ó kàn lè máa sọ kí Marygold lè fi jábọ́ kóun ní evidence. Lande ò ṣàjẹ́ náà. No, ẹ máa gbọ́ no. Bó ṣe ń sọ fún mi tó. Excuse me. Ẹgbẹ́ Lande sókè tẹ bá rí Lande. Sherry tó interest mi lèmi sọ yìí. Ẹ jẹ́ ń gbọ́mọ́ mi. Sherry tó bá fẹnu sọ Sherry sàn kí ló fún Lande ní insight tó fi mọ̀ tó fi sọ exactly what happened at that truth or dare. Àti location bí tó jí oníyàwó Marygold sọ pé oníyàwó òun ló sọ fóun ó jẹ́wọ́ Marygold sọ sísìn náà. Lande fi yẹn gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Who is the source? Mi ò sọ̀rọ̀ fún Lande still because ìgbà táwọn èèyàn ti ń sọ̀rọ̀ sí mi pé ẹbí mi ní pé mo gbéyàwó oníyàwó lọ sí ilé bàbá tí mi ò dẹ̀ tún jẹ́ kí mo ní tilẹ̀ tọ́ lọ́hùn bàbá tí òkùnkùn mọ̀ pé mo mú yànbọ̀ lóòótọ́ mi ì tún lè parọ́ mọ́ yín náà. Mo dẹ̀ sọ pé ìgbà tá a dẹ̀ débẹ̀ mo introduce as Dara ọ̀rẹ́ mi later ni mo padà sọ fún yín pé ìyàwó Lande ni tí ó dẹ̀ fẹ́nu ara rẹ̀ sọ fún yín pé tẹ́lẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ pé so ìyàwó Lande ní ìwọ ló kókì Lande gbà ẹ̀ tó fi kó sómi tó fi ní àwọn kọ́ òkìníkan tó dẹ̀ sọ pé ẹjọ́ ẹ̀yà àti Kẹ́mi tí àti Ìjẹ̀ṣà ẹ̀kọ́ ṣé ẹjọ́ wà òun ò fẹ́ wàhálà ọ̀tẹ́ bá jọ wà ẹjọ́ torí Ọlọ́run ibi báyìí ni kò mọ. Máa gbọ́ sẹ́. so wọ́n tèmi fi wà ń bẹ̀ ẹni mi ẹ pé Lande náà Lande máa gbọ́ sẹ́ ẹ pé Lande wọlé. Hello ó mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo yẹn kọ́ ni matter the deed has been done àti get here bó ti ṣẹlẹ̀ èmi náà dẹ̀ jẹ̀bi mo gbẹ̀bí mi lẹ́bi mo dẹ̀ ready láti fèsì consequences ẹ̀ láti bẹ̀ àwọn èèyàn láti ṣe anything but ta ló líìkì truth or dare tó organize fúnra yín síta tó fi dọ́dọ̀ Lande. mi mọ Lande ló sọ pé ìyàwó òun ló sọ pé a ṣe truth or dare ẹjọ ẹ wo ṣó possible ìwọ gangan wo ṣó possible. Ṣẹ̀rí ẹ sọ fún mi wípé kì í ṣe ìyàwó òun ó dìbò tó wọn ò ní sẹ́kù. kò possible màámi kò tiẹ̀ possible báwo ni ìyàwó ẹ̀ ṣe máa sọ fún ìṣòro tẹ bá wo ọ̀rọ̀ yẹn tẹ bá wo ọ̀rọ̀ yẹn. nǹkan tí Lande sọ fún mi lélẹ̀ Lande pè mí Lande ní Mary ó ga gan-an lẹ́yìn ìgbà tí wọ́n wá tí mẹ́kàṣà àti Dára wá sílé ẹ̀ tó wá bára wọn sùn ó tún lórí láyà ó gbé ìyàwó mi ó tún gbé lọ sọ́dọ̀ bàbá tí débi pé. lábẹ́rẹ́ Mary ta ló ń bá sọ̀rọ̀. tí mò ń bá sọ̀rọ̀. bí ọ̀rẹ́ tó sọ gbogbo kìnìún ìfúntún lọ gbé fún Lande. mi ì bá anybody sọ anything. Mary má sọ pé kò impossible your best friend has another best friend. yes nǹkan tí mo sọ fún ọ̀rẹ́ mi kan rárá never nǹkan tí mo sọ fún ọ̀rẹ́ mi kan òun nígbà tí lemọ́lemọ́ Dára àti mẹ́kàṣì yẹn wà tí mo ní Dára gbà lágbájá gbà mí mo porúkọ ọ̀rẹ́ mi yẹn pé nǹkan báyìí ló máa ń lọ láàrin mẹ́kàṣì àti Dára tí mo dẹ̀ ti bá sọ̀rọ̀ pé kó tó bá tẹ̀fẹ́ ṣòṣìṣẹ́ síwájú kò ń ṣe inú àdúgbò tó dẹ̀ ní tí mo ní àbó òrí báyìí tó dẹ̀ ní irú òṣè sọ fún Lande wàá gbẹnu dákẹ́ mo ní fọkàntẹ́lẹ̀ gan ṣé mo fẹ́ sọ náà pé mo fẹ́ dalé wọn rú pé bó ilé tó ń jọ́ rẹ̀ mo dẹ̀ ti bá sọ̀rọ̀ mo ti sọ fún kò gbọ́ mo dẹ̀ nìkan tí mo lè sọ nìyẹn ìgbà tí Lande tó wá sọ́dọ̀ mi tó dẹ̀ sọ pé Dára ṣé bí ẹ bá mi tí Lande bá wà bí kó wá máa já mi tí bá parọ́. àní ta ló ẹ máa gbọ́ gbogbo yẹn kọ́ nìkan tá à ń sọ ta ló rìkọ́ọ̀dù mi nínú ilé mi. àjọ wà nù lẹ́yìn tí tó wà lọ́wọ́ mi ni. yes sir tí wọ́n rí kò sí jẹ́ ní mọ̀ ni. Mary odò sorry àwọn mẹ́ta la wà nínú ibẹ̀ yẹn. ẹ Dára sí mi excuse me ẹ má bínú màmí ṣẹ́rí kò ní ká máa tanra wa jẹ gbogbo àwọn ọmọ kékeré mọ́ tó bá wo content yẹn láti lẹ̀ wàá rí pé o kàn sí screenplay yẹn dáadáa ni
because ó ti sọ àwọn nǹkan kan bí tó jẹ́ àwọn àṣìṣe tí Darasimi ṣe tó fi òpó deserve àwọn nǹkan tó ṣe yẹn because ó mọ̀ ó dẹ̀ mọ ọkọ ẹ̀ ó rí i pé màámi ti sọ̀rọ̀ yẹn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà tó ṣe bẹ̀rẹ̀ live láti lè gbé lọ síbẹ̀ yẹn kí gbogbo orun tó dẹ̀ ṣẹlẹ̀ yẹn kó wá leak out ìdí ò jẹ́ kí àgbà tó rẹ̀ ṣẹlẹ̀ ìgbà tí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀bọ̀ mi blame Babati torí pé 75% ọkùnrin ló lè fọ́ sírú ibi tí Babati fọ́ sí yẹn. Of course. ó kọ́ ẹ̀ mọ́ yes tí bá ti sọ̀rọ̀ báyìí ọ̀tọ̀ ojú tí most of people máa fi wò á máa dà pé bóyá ẹ̀ ń defend ara yín ni no ibi tọ́rọ̀ dé èèyàn wa ní Babati èèyàn wa ní Lande tó ìwọ gángan fúnra rẹ ìlò ti parí case yẹn tọ́lọ́pàá bá ń ṣe investigation ó láwọn nǹkan tó máa ń rí o àwa gan táwọn àjọ ọlọ́pàá yìí gbogbo nǹkan tó sọ lálẹ́. ọlọ́pàá ò ṣe miracle náà bàbá mi. yes na gbogbo nǹkan tó sọ lálẹ́ yìí ọdún náà ibi tẹ́mi kàn máa parí ọ̀rọ̀ yẹn sí níbi tí màá mi parí ẹ̀ sí pé Ọlọ́run kàn fẹ́ lù ẹ́ láti yọ Lande nínú àdánwò Darasimi Ọlọ́run kàn fẹ́ lù ẹ́. tó bá tiẹ̀ wá rí ìkọ́dù ẹ̀ fọ́pọ̀ ẹ̀ ó save life ẹ̀ ó ṣe láàbù. tó kíní yẹn wá lè má jẹ màámi kíní yẹn lè má jẹ recorded kò ṣe recorded. ọ lọ sọ fún yàn kan ni ó rojọ́ fún yàn kan tí ó mọ̀. owó nǹkan tí Darasimi mọ̀ jẹ tó mọ̀ jẹ yẹn kò kàn fi mú ni ó wá lo Babati láti fi kú bọ́dì. Lande kú nínú ewu. so ẹ kàn fi Babati kú bọ́dì. yẹ́sà ẹjọ́ nítorí Ọlọ́run yẹ́sà ṣe rí ipe nǹkan tí mo mọ̀ jẹ òun ni wọ́n fi mú mi lò. Tẹ́rí bẹ́ẹ̀ ni. ṣó mọ̀ pé o sọ confidently pé o ò mọtí o intentionally ṣe gbogbo tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn ní sọ̀rọ̀ pé o ti sọ lórí live yìí. yes mi sọ pé mi sọ bẹ́ẹ̀ o. bí onígbà tó jókòó lé lẹ́sẹ̀ àṣìyàwó lé ṣé kiri yẹn létí màmá ẹ̀. gbogbo nǹkan tó sọ yẹn with confidence definitely o ti my mom jẹ́ kí n bá fọlọ wọn dára. a ní láti tún máa padà mọ jẹ ká mọ drive wa padà sẹ́yìn. ó pé ó fẹ́ Lande nítorí pé ó lè kú from any method náà bàbá Lande. ní ti tó ibi tí wà lọ́wọ́ wa nìyẹn máa ibi tó ti wá nìyẹn lẹ́yìn kí Lande máa lọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá. bẹ́ẹ̀ ni o. gbàgbọ́ tagbọ́gbọ́ kan tàbí lọ fún rẹ̀ ní problem kò mọ nǹkan tó ń ṣe ni Ọlọ́run ti kọ́ Lande tó bá ń gbọ́ mi bàbá tí ò jẹ̀bi ọ̀. fún mi ti fẹ́ kú mà. àtọ̀. ẹ máa lọ. okay Marygold. àtọ̀ màámi tó Lande ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹni tó fẹ́ fi dàbẹ́ lórí tí dà wá sí fìlà ìsọnù kò tí yẹ kó máa sọ fẹ́ni tó ń dà lọ pé sọ́kùn lórí mi. ó lọ sẹ́ẹ̀tì Babati náà ló lọ bá Lande èpè ní Lande ló ń ṣiṣẹ́ yẹ mọ̀ ló ń wà fúríọ́sì ló ń sọ̀rọ̀ bàtàbàtà bí mo ṣe ń bá a sọ̀rọ̀ mo ní still náà Adóniláyọ̀ ò jẹ̀bi. torí pé Lande sì nífẹ̀ẹ́ Darasimi. àwọn làwọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ okó àtòbò ó dẹ̀ ní pé kò mọ̀ torí pé Lande sì nífẹ̀ẹ́ Darasimi náà. kẹ́ ẹ mọ̀ pé nínú ọ̀rọ̀ tí àwọn méjèèjì gan sọ wọ́n ti sọ pé Babati fi gbogbo ara gba àlejò ó ṣe èyí tí pé bẹ́ẹ̀ kéèyàn kan ọ̀dọ̀ tó máa wọ nílé wọ́n ti sọ àwọn gan ti sọ fúnra wọn tẹ́lẹ̀ so just like pé set up ni kíni set up ni plan work ni wọ́n kàn fi Babati kọ́ bọ́dì. mú Lande lọ́wọ́ fẹ́ padà sọ́dọ̀ ìyàwó ẹ̀ ló ṣe ń kọjú sí Babati. wrong fight ló ń ṣe mo sọ fún yín lọ́sàn-án ìgbà tó mọ̀ pé wrong fight ló ń jà. ká ní pé Lande wá sílé àsọ̀rẹ́ ẹ̀ ó dóyàwó ẹ̀ àgbèrè nìyẹn àwọn ó gbogbo lọ́ba. bẹ́ẹ̀ni àwọn náà dẹ̀ tún introduce game. ẹgbẹ́ tí àwọn méjì sọ pé at first wọ́n ní Babati ò fẹ́ ṣe ó ń san owó pé òun ò ṣe pé kí ló ṣẹ̀yìn girls ó bá lójijì náà. but mami Aláṣàbí ẹ jẹ́ kí. Marygold ló bring tútọ̀ díẹ̀ ọ. mo fẹ́ chip nǹkan kan yín Babati. Darasimi oní Marygold ló bring truth and kìnnì kan kí ló dé tí wọ́n accept as a married woman. ibi tí mo ti ní fault nìyẹn pé mo accept. Babati mo fẹ́ bring question kan mo fẹ́ throw question kan sí yín ẹ má bínú gbogbo lé pé mo fẹ́ dá wa padà díẹ̀ o but it's just one question nígbà tí wọ́n wá introduce Darasimi sí yín pé ìyàwó Lande ni ẹ wá dáhùn pé so ìwọ lobìnrin tó fẹ́ jẹ́ kó lọ kó sómi jọ kìnìún àná. irọ́ shows that you see that video. no irọ́ mi ò sọ bẹ́ẹ̀ o mi mọ̀ rí irọ́ ni. Dami sọ bẹ́ẹ̀. Mary sọ pé nígbà tí wọ́n sọ pé Babati yẹn pé wá sọ pé. ẹ máa gbọ́. pé wọ́n lo frustrate ọkọ ẹ tó fi fẹ́ lọ kó sí Mary sọ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ mo ní I had a story about the family ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń gist kò ṣe pé wọ́n sọ bóyá mo wò wọ́n sọ fún mi bóyá mo mọ̀ mo kàn ní mo gbọ́ about one in Lande was missing so you are the wife ó wà ní ẹ̀ so you understand me ìmọ̀rí from anywhere I swear to my. ní ọkọ tó bá sọ bẹ́ẹ̀ fún kí nìyẹn bẹ́ẹ̀ ní shock
mi mọ́rí sẹ́ mo kàn sọ pé mo gbọ́ story yẹn náà but mi ò mọ ìyàwó everybody ló gbọ́ story yẹn ní industry náà. ní tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé because tẹ bá sọ pé ẹ mọ story yẹn it was on social media everybody saw Dara that time. ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ṣe rí pé mi ṣe wà yìí ẹ rí pé mi lè add TikTok yín I am not a social media person whether you like it or not or take it or leave it mi kí ló tí mi ṣe lè add TikTok yín ẹ rí tẹ bá wo rí TikTok ẹ rí pé. nítorí pé bàbá tí ò kí wá sí live ni but so I'm not a social media person but you don't come to life that's why. ṣẹrẹ ni tó bá mi ṣe kinní tá a fi sọ̀rọ̀ yìí ọmọ mi tó bá mi ṣe kinní tá a fi sọ̀rọ̀ yìí ó wà níbí báyìí tó ń bá mi. bàbá tí ìlú jẹ́ kí n béèrè nǹkan kan ní ọwọ́ ẹ̀. yes ma. ọgbọ́n lè lè jẹ́ o nọ́mbà wọn olókè ń gbàlejò sílé ọgbọ́n tàbí iṣẹ́ wọ̀ fura sáwọn kan tó ní gorgeous pẹ̀lú tó rò pé wọ́n lè lu àwọn girls fún ẹ. yes kò ń ṣe pé mo fura sáwọn kan mo kàn rí pé conspiracy ni ohun tí mo ṣe rò ó rí pé mi ò respect Mary náà ṣé mi respect Mary káyipá àti dọjọ́ kan síbi kan ni pé ok ìjọba yìí ni àjọ máa pàdé o wá sọ́dọ̀ mi respect ẹ all of a sudden ó pè mí all of a sudden ó múyàn wá all of a sudden ó organize truth or dare all of a sudden truth or dare dọ́dọ̀ ẹni tí mo padà mọ̀ tó padà di ìyàwó junior colleague mi all of a sudden ọkọ ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní call me out so conspiracy and set up nìyẹn so I think there are more to it there are some people on the background. ṣẹ́rí mami aláṣàbí mi ò rò pé wọ́n set bàbá tí up ẹbí mi pé why. ṣẹ́rí Dara àti Marygold wọ́n ti problem kan wà láàrin wọn tí wọn ò tí ì sọ tó dẹ̀ jẹ́ pé ó likely kó jọ́rọ̀ ọkùnrin ló fàjà wọn nítorí pé irọ́ wà láàrin ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta bàbá tí I am not sorry to say and I will quote when you said Dara started the truth or dare. mi sọ pé Dara started truth or dare. You said Dara was the one that said. No. It was Marygold. I said. Rewind it, you will hear. Okay. I never said Dara. Like. Bóyá èmi nìkan ni mo gbọ́ gbà yẹn. No. Ìsọ sẹ́ mo ní Marygold. Okay, Marygold. I understand. It's not set up. Ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó ti ṣe nǹkan kan Dara ti ṣe nǹkan fún Marygold tó dùn Marygold ló wà wò pé this lóun fẹ́ fi pin ẹ̀ down pé okay ibi lòun máa ti pin ẹ̀ down. ẹ wá mọ nǹkan tí mo fẹ́ béèrè lọ ó ṣe wá jẹ́ exactly ó máa padà sórí street tèmi ó ṣe wá jọ́dọ̀ èmi. bàbá tí ẹ máa gbọ́ nítorí pé wọ́n ti jọ ń ṣe tẹ́lẹ̀ they are in the game together ẹ lọ kankan tí mo sọ yìí sílẹ̀ yìí ọ̀rọ̀ yìí ṣì máa escalate o Dara ṣì máa sọ̀rọ̀ ju bó ṣe dákẹ́ yìí lọ o Mary ti sọ̀rọ̀ kan bíbá yín sí tí gbogbo wa ti dì mú ó ní Dara àti ìyá ẹ̀jọ̀ dókò kan náà boyfriend kan náà Mary tí sọ bẹ́ẹ̀ o Marygold sọ bẹ́ẹ̀ o wọ́n sì mẹ́yẹ bọ̀ lápò ni o nítorí pé n tó ṣe dọ́dọ̀ tí yín ni pé wọ́n ti ń practice irú ẹ̀ together wọ́n ò rí as anything back. Tí get bọ́tẹ́ mi. irọ́ mi ò gbà bẹ́ẹ̀ ṣé o jẹ́ bó ṣe sọ olóhùn ò mọ́lé baba tí tẹ̀lé. akọ ní industry náà. tó nìkan ní nínú industry. tó fi dọ́dọ̀ tí mo ṣe lọ sọ́dọ̀ ẹlòmíì. ó fẹ́ invite baba tí as MC fún show tó fẹ́ ṣe. Yes, nǹkan tí Marygold sọ. Nǹkan tí bàbá tí lọ́dẹ sọ ni kó sọ pé ó fẹ́ invite àwọn fún MC. but wọ́n ní kò sọ kankan lórí MC mọ̀ nígbà tó débẹ̀. kò wá sọ kankan lórí MC. but lórí fóònù tó sọ fún wọn nìyẹn bọ̀gbà tó débẹ̀ kò sọ kankan lórí MC mọ́. òun ni mi ṣe sọ pé kò ń ṣe pé wọ́n ti ṣe lọ́dọ̀ bàbá tí ìbọn pàrọ̀ wọn tẹ́lẹ̀ tọ́tù máa ń pàrọ̀. àló ṣe jọ́dọ̀ mi sẹ́ ó ṣe wá jọ́dọ̀ mi ní gbogbo industry. bàbá tí ẹ̀yin lẹ́yìn fall victim ni bàbá tí. ẹ̀yin lẹ fall. you just fall victim ni. obìnrin ètò obìnrin ni you just fall victim. ètò obìnrin nìyẹn. ètò obìnrin nìyẹn. Dara ti sọ bí ó láwọn àwọn òṣèjọ máa ṣe true or dare pẹ̀lú ọkùnrin Dara sọ náà ṣe bóun ló wà láòkè ìbúra. ó sọ bẹ́ẹ̀ ni ó ní àwọn òṣèjọ máa ṣe true or dare pẹ̀lú ọkùnrin. tọkùnrin bá pọ̀ sí jù náà ti máa ń dùn ní Marygold máa ń bẹ. ó dáhùn òṣèjọ máa ṣe true or dare you just fall victim ni. mo ti gbọ́ mọ́. ẹ̀yin lẹ kàn fọ́ sí kílẹ̀ bàbá tí creator kí bàbá tí kò lọ tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ àgbàdo náà méjì creator fi lé wọn síta. kí lẹ wí. orí pàgbà àná ni wọn kọ́ ọ̀sẹ̀ lówó wọn mọ̀ bóyá òbúrò kan ní kókó lọ́rọ́ tí wàá kọjú gbogbo ẹ̀. mọ́mì ẹ mọ̀ pé mo ti wọ already obìnrin dẹ̀ delicate gan tí n bá lọ bí ṣe ti rí wọn yẹn póun nìyẹn tí n bá lọ ní kí n lọ lo agbára ọkùnrin kan kí n máa pariwo wọn bá lọ twist story sí nǹkan mi nǹkan. Yorùbá àti pé màmí aláṣàbí kí ló fà tó kó ẹ fi le. màmí aláṣàbí ta ló máa rẹ́sẹ̀ wèrè tí ò ní bù bàbá tí single man ni bàbá tí ṣàṣẹ ti pẹ́
ìgbà tí ó ìṣèpá dẹ̀ rẹ̀ lọ́mọ yẹn tó kúkú gbé tẹ̀lé fún. lọ́wọ́ wọn ló kó ẹ̀ ò lè wọ́n tàbí wọ́n ti sọ pé èmi ò ní wọ́n ló kó dé ẹ̀ yín lóhùn èmi ò ní wọ́n ló dá kó yín ẹ̀ lóhùn ẹran tọkọ parí tí bá gbá yín mú bẹ́ẹ̀ rí. èmi kọ́. Màámi bàbá tí ti ṣaṣẹ ti pẹ́ máa ní London kẹtùrí mi bá mú bàbá tí ti ṣiṣẹ́ ti pẹ́. pé bàbá tí pé sẹ́ndì pizza o sẹ́ndì kí ni wọ́n fẹ́ fi gba owó lọ́wọ́ ẹ̀ níbi àpàtà. no mọ́mí no mi rò pé intention yẹn ni wọ́n kàn ń tí àǹtí yẹn sọ yẹn mi rò pé wọ́n kàn fẹ́ ní fún you understand. wọ́n ti ń ṣe tèpẹ̀ láwọn ẹlòmíì tẹ́lẹ̀. àwọn ọ̀dà méjèèjì ṣe ń ṣe ni. wọ́n ti Dara ò jiyàn ṣebí Dara sọ bí báyìí sí ó ní àwọn ìjọba máa ń ṣe túrọ̀ ó dà díẹ̀. pé Dara ó lo fọ ẹsẹ̀ pé Dara she's on drug yóò lo vulnerability ẹ̀ bí bàbá tí ì ṣe sọ ó ní Dara ò sọ nǹkan kan wà tó wà mẹ́. Ọlọ́run ní tútọ̀ díẹ̀ kò ń ṣe pé kò mọ kò rí rí ọgbọ́n mi mọ since tó láwọn tí wọ́n ń ṣe ẹ̀mọ́ mi o ìyẹn tí ẹ̀kọ́ ni tèmi gangan tó wà ń bẹ̀ lèmi bẹ̀rẹ̀ màmá ẹjọ́ tó lọ́wọ́ ẹ bá mi bẹ̀ everybody o ẹjọ́ o mi ò dóyà mi. bàbá tí ìgbà tẹ́ mọ̀ pé ẹ̀ṣẹ̀ dọ́gì para yín yẹn wá pọ̀ ní àwọn ìtàrí para yẹn pọ̀ nígbà tẹ́ mọ̀ pé ṣe dọ́gì. ẹ máa gbọ́ irọ́ ẹ máa gbọ́. ẹ ṣe mọ̀ pé tó ṣe yẹ ó bo àṣírí báyìí ó mẹ́nu ni. no ẹ máa gbọ́ àǹtí ṣáǹtì ẹ dá mi lóhùn. Okay, Sherry, secrecy about when a woman and a man, when they have anything together, it is very, very important. A lè rò pé nǹkan kékeré ni. Kò sí nǹkan tẹ́ lè ṣe fún mi láyé ìtẹ́mi àti bá ní nǹkan mi ní táṣìírí yín láyé. Ẹ máa gbọ́, màá explain fún yín. Mo mọ̀ pé everybody ló ń gbọ́. Sherry, Babati slept with Lande's wife. No. Babati slept with Dara. Yes. But if I had to defend it, like I did not sleep with Lande's wife. So because I did not know Lande's wife. The person that was presented to me was Dara, the content creator. So, and in my brain, I cannot change my brain. So whoever that I had truth or dare with was Dara. So the Lande don't call me out. It is not Lande's wife that I slept with. It was Dara. Me ever ní nǹkan kan pẹ̀lú Lande's wife. It was Dara. So the gbádùn ẹ̀ pẹ̀lú Dara. Ẹ lọ bèrè ní London àbí Dublin. Màmí ẹ bá pe bàbá tí lẹ́nu. Yóò bá yà ẹ̀. Bàbá tí. Ẹ jẹ́ bá mi bẹ̀ everybody o. It was an accident o. So gbogbo ọmọ Nàìjíríà, the fact now is that bàbá tí ó mọ̀ pé ìyàwó Lande. Wọ́n máa sọ Yorùbá yìí lọ. Àyíjọ́ máa sọ Yorùbá. No, bàbá tí máa ṣe video to that now. Yes, I will. Lande ọ̀rẹ́ mi náà. Drop a video to that and educate yourself. Jerry Lande ò lè fi ìyàwó ẹ̀ lé if not so. Àwọn tó dó ìyàwó ẹ̀ kò sí tó kàn. Àná gbé aṣẹ́wó sílé. Ọlọ́run dẹ̀ fẹ́ yọ gbọ́dọ̀ yẹn òkè wọ́n ló sọ pé òkè ń jẹ adìyẹ ó sàdìyẹ fún ẹ ó ti fẹ́ pa ẹ́ ti pẹ́. Òkúléwọ̀jẹ nìyẹn. Ọ̀rẹ́ mi ti jẹ́ wọn. Ó kọ́lé náà wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ dogun débẹ̀lẹ̀ bí ẹ. Ọlọ́run fi bàbá tí tú àṣírí ìyàwó ẹ̀ bí mo ṣe sọ fún ẹ bọ̀ tó o fẹ́ ní sùúrù ìyàwó ẹ̀ Lande ló ṣàǹpa ó Lande àwọn ọmọ mi ẹ má sọ bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ àwọn. Mi mọ̀ rí ṣé mo wá máa parọ́ ni ẹni tí mi ò mọ̀ rí. Location tí mo wà lójó dùn mí mo fẹ́ béèrè reason tí o fi jọ́ ọ̀rẹ́ mi ó kí ìsìnmọ́ náà ọ̀rẹ́ mi tó wá romantic. Àyìndé ohun tí mo tún rò ní pé ó dà pé Marygold ti mọ̀ pé mi ò mọ̀ rí. Ó dà bẹ́ẹ̀. Confirm. Tó máa ṣẹlẹ̀ yẹn. Marygold ti sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ó ní ìyàwó ní Dara ti sọ fún mi. Ó jẹ́ pé yàtọ̀ ti gbé Dara káàkiri torí ọkọ sọ pé 20 people nínú Nollywood ló ti bá a sùn. Ó wá wò pé ta ló tún kù tí yóò mọ̀ o. Yóò mọ̀ yes. Because nǹkan tí mo rí nìyẹn because tó bá mọ̀ pé mo mọ̀ rí kò ní mú wá ó ti plan ẹ̀ òun náà ló plan ẹ̀ jàre because ó sọ fún mi pé òun mú lọ. ẹ mọ rí sí tèmi ṣe gbàgbó plan kìíní yẹn wọn nígbà táwọn dọdọ yìí pé òun pẹ̀lú driver àwọn jáde àwọn lọ ra nǹkan àwọn fi Dara sílẹ̀ ṣé bẹ́ẹ̀ nìta. yes na nǹkan tó sọ yẹn náà. but tí wọ́n sọ pé wà á ti Dara ẹ lọ ra gbóná. no ọtí ìgbà tó ń lọ rọtí ọ̀tọ̀ nígbà tèmi lọ ra smoke ẹ yé pé báyẹn lórí ẹ̀ la wà ẹ bẹ̀rẹ̀ nìyẹn ẹ bẹ̀rẹ̀ tí nìyẹn kan máa ẹ fún sọ ẹ. No ẹ máa gbọ́ òun àti yẹn lọ ra ọtí so èmi ni mo lọ ra smoke pẹ̀lú ẹni ẹ. smoke yẹn gan ni TikTok kò kì í fẹ́ gbọ́. ẹ̀yin lẹ sọ ẹ̀yin lẹ kú wá ẹ̀yin lẹ wá. máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àgbàná ni gẹ́ẹ̀ tó bá mu dúrọ́ọ̀gì kò dẹ̀ ṣiṣẹ́ kò tún fún ẹ lóbòdò orí bó ṣe rí lẹ́gbẹ̀ẹ́ ni orí ìyàwó ẹ̀ tó fi sílẹ̀ ló mú ẹ
níyàwó mi ò mọ̀ ǹzẹ̀ ni òṣìṣẹ́ ó ló mọ̀ ǹzẹ̀ òun òṣìṣẹ́ ń time yẹn ni. Lande. Kò sí Lande bí. Mo rò pé ó wà pass bẹ́ẹ̀. message yín tí Lande ò bá sí bí ó máa wà FYP ẹ pass message yín tẹ̀lé àwọn bloggers wà nílé tán gbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ pass message yín. Má bínú brother mi, that was an accident. Kò dé èmi ò dẹ̀ kí n ṣẹ̀ kí n sọ pé bóyá mi ò ṣẹ̀. Nǹkan tó yẹ kí n sọ pé your wife, I did not sleep with your wife. The person that was presented to me was Dara, the content creator. Wọ́n blindfold mi tán ni because ó mọ̀ pé tó bá fi lè sọ fún mi pé ìyàwó Lande ní lásán kò sọ̀rọ̀ mo máa wá yìí mo mọ gbogbo everybody náà mo máa lè pa ni Ọlọ́run ò ní jẹ́ láíláí but kò sí béèyàn ṣe ní èèyàn ṣe lè ga fọ́dún kéèyàn máa ṣubú mo take gbogbo responsibility and I'm very sorry it was not an intentional act o kò ṣe pé bóyá pé mo mọ̀ o mo dẹ̀ sorry gan for this act and I'm still going to do a public apology fún ẹ mi mọ̀ rí o àwọn wọn blindfold mi ni. Admit to say wípé ẹni tí Mary fi ń lo Dara ni pé ó mọ̀ pé ó láì kókó gan. Exactly. Tó fi ń lò nìyẹn. Lande lọ́bẹ̀ orí ẹ̀ o torí àti move on pẹ̀lú aláṣí òbòdó máa tó wá fi kí ẹ̀ mọ́lẹ̀ next time. Òbò yóò wá fi kí ẹ̀ mọ́lẹ̀ next time. Wọ́n ní ká kí pé okú yíyọ Ọlọ́run tó yẹ okú yíyọ ìwọ náà fẹ́ big girl. Ṣé o rántí ọ̀rọ̀ tó sọ fún mi mà tó fẹ́ lọ kó sódò? Ó ní ẹ fẹ́ kó lọ sí Lẹ́kì ó fẹ́ kó nínú ilé tó kọ́ mo ní kí ló dé tó fẹ́ kó lọ ó ní àtọ́ máa ti wà Lẹ́kì òun ti di big boy wọ́n máa fojú big boy wẹ̀ gẹ́ yẹn ń tiẹ̀ ó sáà láwọn Nollywood tó kọ́lé sí Kòròdú tó pọ̀ ẹ̀kọ́ lé lé ìjẹ́ fún gbogbo ẹ̀yin ọkùnrin pátápátá àwọn ọmọ àgbàkótọ́ lọ́ọ́ dà sí ìgboro nìyẹn ló ti jẹ́ pé ẹ ṣe rí pé ẹ̀mí ọkùnrin kò ṣe ń gùn á kàn gbọ́ pé ẹ̀mí obìnrin gùn ọkùnrin kú lé nìyí o kí ọkùnrin tó ẹwọ ọkùnrin àjálù burúkú lọ́rọ̀ ọkùnrin fẹ́ jẹ́ ní ìsinmi níta ẹ̀mọ́ jẹ èyí gangan ló ń kó bá yín okó òdì yìí ló ń kó bá yín ló ti jẹ́ kóbìnrin ṣe ń lé ìkẹ̀jì yín lọ because ẹ̀yin kò ní concentrate èyí tó yẹ kẹ́ fi ronú bí ó ti dá fún yín òbò but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ní oko bàbá tí ò ní. Kò ṣe kí ni. Wọ́n mi ò pinra bá tilẹ̀ mi. alájàbí mi Dara kan fẹ́ ó fẹ́ kọ́ba rẹ̀ ni ṣebí báwo ni okó tí ò lè condom ṣe wọnú ẹ̀ mami alájà. Kò possible. Dara kan ṣẹmọ ó fẹ́ twist ẹ̀ náà ni. Ẹ jẹ́ kí ìyá yẹn máa bọ̀ ní Nàìjíríà káwọ́. Bàbá tí ìyá ìbéèrè béèrè. Ìyá ìdémọ̀ ni. Ìyá ìdè. Ajábádọ̀ kílẹ̀ sọ. Ṣé Dara wọn pè é lẹ́yìn ìgbà yẹn tẹ̀ ṣe one night stand yẹn tó ń pè é. Ìjọ tó kọ̀ lọ fẹ́ jẹ pizza ìjọ tó lọ fẹ́ jẹ pizza ẹ̀rù èmi ti wọ̀ bẹ́ẹ̀ mi ṣe ti wọ̀ báyìí mo rò pé mo ti wọnú nẹ́ẹ̀tì tèmi báyìí. Kọ́ bá ti pè mí báyìí tó bá lọ nídìí kọ́ bá ìjọ tó ló ní pizza ẹsẹ̀kẹsẹ̀ so mo ti mọ̀ pé mo ti wọ̀ ọ́ náà pé tèmi bá mi kò ń ṣe bọ̀ kò ń ṣe pọ́n up tèmi o mo kọ̀ra mi ìmọ̀ bí tó máa já sí ṣó ti yẹ yín kéèyàn ti wò pé mo ti wọ set up bọ̀ mi ìmọ̀ bí tó máa já sí. Wọ́n mọ̀ bóyá ó wà lọ́wọ́ àbí òṣòwò lọ́wọ́ ẹ̀. Mi ìmọ̀ bí tó máa já sí mo kàn sáà mọ̀ pé wọ́n ṣáà ti. Ó dàbẹ́ yìí ṣe clear ara yín sí torí Lande ní àwọn 20 ní nínú industry ẹ̀yin ti clear tí yín kú bẹ́ẹ̀ sìn báyìí so títà àwọn tó kù bá jáde ṣe mọ̀ pé tí yóò ti ní síbẹ̀ mọ́ báyìí. But nǹkan tèmi tún sọ ẹ máa gbọ́ ìtẹ́yìn sọ pé industry yẹn àwọn yẹn intentional act ni ó yàtọ̀ sí mi o I'm a journalist as well ẹ má rope mi mọ́ anything ṣe bẹ́ẹ̀ ṣáà rí. The question is about èmi yàtọ̀ I was not intentionally I don't even know her ṣẹ́ni tí mi ò mọ̀ rí ni mo fẹ́ máa wò pé mo máa gba nọ́mbà ẹ̀ máa wò báyìí mo máa ṣe mi ò mọ̀ rí. Dara yẹ kì í ṣe ìwọ nìkan ni wọ́n búlì Lande náà káàkiri pé dìdìrín ni ọ̀dẹ̀ ni ó fẹ́ bí kẹ̀ Dara ti kọ́ ti dábẹ́ jù kó jẹ́ kí Dara máa bá tiẹ̀ lọ. Anyway ṣèbí Dara gbọ́mọ lẹ̀ fún. Ọmọ wà lọ́wọ́ rẹ mi tó ọmọ wà lọ́wọ́ ẹ o. Ṣé olóòótọ́ ló gbọ́mọ lẹ̀? Màmí ọmọ wà lọ́wọ́ ẹsẹ̀. Ọmọ yẹn náà ni ó lóun fẹ́ wò tán tó. Gbogbo àwọn kan ó dùn mí pé mo wà lórí sẹ́ẹ̀tì gbà tí ó wà mí báyìí àwọn kan yẹn gọgọ lóye káwọn èèyàn béèrè anybody ọ̀dọ̀ ẹ̀ mẹ́nu lọ́bẹ̀ èyí sì tó ṣe gbọ́ ọmọ lẹ̀ fún nírú èjì yẹn ọmọ yẹn sì kéré náà. Kí ni èjì ọmọ? Mi ìmọ̀ èjì ọmọ yẹn kéré ọmọ tẹ́ pé ó sì máa ń wà lẹ̀ báyìí lọ ọ̀rẹ́ mi ló ń ṣe jókòó dìde lọ́tọ̀. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní ìṣirìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.